di làgbà o ọ̀sánjá ojú ń ṣàn olùfẹ́ gbogbo ń fojú ṣògbèrè ẹ̀kún. Taiwo Adegbodu Loti Jade Laye Bayi ẹ mọ́ kú ojú òpó dí àfẹ̀rẹ̀bòjọ́ lọ ní sàárẹ̀ erin wo àjànàkú sùn bí òkè látàrí bí ìròyìn ti jáde sí ojú òpó ẹ̀rọ ayélujára wípé ọ̀kan lára àwọn gbajúgbajà èjìrẹ́ olórin ẹ̀mí ni Taiwo Adegbodu òun náà ni ó ti jáde láyé báyìí nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi sí ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wọn níbi tí wọ́n ti kéde ikú olóògbé náà òun náà ni wọ́n kọ síbẹ̀ wípé Taiwo Adegbodu òun ló ti jáde láyé pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ti ń béèrè wípé kí ló lè ṣe okùnfà ikú Taiwo Adegbodu kò sí ẹni tí ó ti lè sọ báyìí ṣùgbọ́n àwọn olólùfẹ́ òun náà ni wọ́n ti ń bá àwọn mọ̀lẹ́bí ọ̀hún kẹ́dùn tí wọ́n sì ń bá gbogbo tó ní ṣe pẹ̀lú agbo orin ẹ̀mí kíkọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ elédè Yorùbá kẹ́dùn báyìí wípé ẹni tí ó lọ yìí òun náà ló jẹ́ ọ̀kan lára àwọn ọ̀jìnì nínú àwọn tó jẹ́ wípé wọ́n ń kọ orin ẹ̀mí ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì mọ̀ wọ́n jákèjádò gbogbo àgbáńlá ayé àdúrà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ń gbà òun náà ni pé kí Ọlọ́run dúró ti àwọn mọ̀lẹ́bí náà kí ó sì tú gbogbo àwọn tí wọ́n ń bẹ ní àgbọn tó ní ṣe pẹ̀lú ìmúlùdùn lójú kí irú ìṣẹ̀lẹ̀ bí eléyìí kó má ṣe ṣẹlẹ̀ mọ́. Fún àwọn ọ̀rọ̀ ìròyìn àti ohun tó ń lọ ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV channel ẹ ṣé púpọ̀.